Dédé àsìkò ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi nílé kò tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run aṣeyín lọ́ba fún àánú àtòjú rere tí a rí gbà tí ẹ mú wa wà láyé mú wa wà láàyè ẹ mú wa wà láàyè tí ó dára. Ọ̀pọ̀ ọjọ́ rọ̀ ilẹ̀ fi mú ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí o. A fi ògo fún orúkọ yín ẹ jẹ́ kí a rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kìíní ọdún 2024. Àṣeyín lọ́ba Ọlọ́run wa ilẹ̀ ògbé wa mi àwùdàwátì ògo ní forúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lé ní Olúwa kó ṣayé àtọkàn wa ní rere àti lé ní ọjọ́bọ̀ ayọ̀ ìṣerere ìtẹ̀síwájú oríire ìbùkún kó bọ̀ wá fún wa ní orúkọ Jésù Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́bọ̀ ọjọ́ 11 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé yóò dára apá kẹta yóò dára apá kẹta. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 13. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 13. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi òun náà ni èmi yóò ṣe kí a lè yìn Baba lógo nínú ọmọ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù bákan náà orí 14 ẹsẹ̀ 13 dé 14. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 13 dé 14. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi òun náà ni èmi yóò ṣe kí a lè yìn Baba lógo nínú ọmọ. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi èmi yóò ṣe é. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Láti bí ọjọ́ méjì sẹ́yìn mò ń sọ̀rọ̀ nípa ìdí tí a fi ní láti gbé ìgbé ayé òdodo kí a sì sọ ìyìn Ọlọ́run di bárakú bí a bá fẹ́ kí ó dára fún wa ní ọdún yìí. Lónìí màá wo àdúrà gẹ́gẹ́ bí ìṣe àti iṣẹ́ ti ẹ̀mí tí o gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn tí o bá fẹ́ kí ó dára fún ọ nínú ọdún yìí. Ó dájú pé nǹkan ń le sí ní òpin ọjọ́ ni o. Ohun ìtùnú láti ọ̀dọ̀ Olúwa nínú ìwé Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 22 sọ pé yóò sì ṣe ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa òun ni a ó gbàlà. Nínú ìwé àwọn ọba Bíbélì sọ pé àwọn Ísírẹ́lì ṣe ohun búburú níwájú Olúwa. Fún ìdí èyí àwọn Mídíánì pọ́n wọn lójú fún ọdún 7. Ìwé àwọn ọba orí 4 ẹsẹ̀ 1 dé 2. Àmọ́ ṣá nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì rí pé Olúwa ni ó fi ìyà jẹ wọ́n nítorí ẹ̀ṣẹ̀ wọn wọ́n ké sí i wọ́n gbàdúrà Ọlọ́run sì dá wọn lóhùn ó sì gbà wọ́n nínú ìṣòro gẹ́gẹ́ bí yóò ti ṣe dá ìwọ náà lóhùn lónìí lórúkọ Jésù. Tí àwọn ènìyàn mi tí wọ́n pe orúkọ mi tí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà tí wọ́n bá sì rí wá ojú mi tí wọ́n sì yí padà kúrò nínú ọ̀nà búburú wọn nígbà náà ni èmi yóò gbọ́ láti ọ̀run èmi yóò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n èmi yóò sì wo ilẹ̀ wọn sàn. Ìwé Kíróníkù kejì orí 7 ẹsẹ̀ 14. Olùfẹ́ bí o bá lè kí ó bá lè dára fún ọ ní ọdún yìí o gbọ́dọ̀ tún pẹpẹ àdúrà rẹ ṣe o kí o sì ṣetán láti gbàdúrà tọkàntọkàn sí Olúwa o. Jésù ṣèlérí fún gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tó gbàgbọ́ nínú rẹ̀ pé tí wọ́n bá béèrè ohunkóhun ní orúkọ rẹ̀ òun yóò ṣe o. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 14. Kí ni o tún ń dúró ṣe? Gbàdúrà sí Ọlọ́run báyìí kí o sì tẹ̀síwájú láti máa gbàdúrà títí yóò fi mú ohun gbogbo yí padà fún rere fún ọ o. Olúwa ṣetán láti dáhùn àdúrà àwọn ọmọ rẹ̀ ní ọdún yìí bí wọ́n bá ti lè gba àdúrà. Yóò dára fún ọ bí o ṣe ń lo àkókò dáradára pẹ̀lú Ọlọ́run ní ọdún yìí ní orúkọ Jésù. Kókó àdúrà: Baba jẹ́ kí ó dára fún mi ní ọdún yìí ní orúkọ Jésù. Jẹ́ kí ó dára fún mi ní ọdún yìí ní orúkọ Jésù. Ó ní àwọn ọ̀rọ̀ kan tí àwọn ènìyàn máa ń sọ. Wọ́n ní tí a bá rí ènìyàn kan tí ó bá lè gba àdúrà Ọlọ́run wà tí ó máa gbọ́. Ọlọ́run yóò gbọ́ gbogbo àdúrà tí a ó gbà sí nínú ọdún yìí ní orúkọ Jésù yóò sì mú wa súnmọ́ sí i. Olúwabùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Nígbà tí àwọn máa pàdé ní ọ̀la ìpàdé wa bí oyin ó dàbọ̀.